ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń pe Peller kó súnmọ́ bí o kẹ́sì mọ́ bá ń pín fọ́nrán yìí káàkiri kó lè tètè kan Peller lára. ẹ̀yin mélòó lẹ rántí Wooli Omomuyiwq Akogun tó rìnà sí Peller ní oṣù kọkànlá ìyún November lọ́dún 2025 tí ìran tó rí sí Peller tó wá símúṣẹ ní on the 23rd of December lọ́dún 2025 tẹ́ ò bá gbàgbé bàbá yìí ní pé ìran méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lòún rí sí Peller o pé yóò lásídẹ̀ǹtì ní December yóò tún lásídẹ̀ǹtì ní February ṣe wá rí ásídẹ̀ǹtì ti February yẹn ó ní yóò légbà kan jọ̀rín lọ torí pé kí ni késekése ní ti December yẹn ó ní bàbá kàsàkàsà ń bọ̀ lọ́nà fún Peller ní ọdún 2026 ìyún ní February ẹ̀yin èèyàn ẹ jẹ́ rán yín létí ẹ jẹ́ sáré gbé fọ́nrán ẹ̀ wọlé kẹ́kọ́ gbọ́ díẹ̀ ná nínú nǹkan tí wòlíì yẹn sọ nígbà yẹn lọ́hùn wòlíì yẹn tún ti padà jáde báyìí o kí làwọn nǹkan tó sọ ó ní kí Peller kó tètè múra ní o àmọ́ kó tó di pé mo lọ ságbọn bẹ̀rún ẹ jẹ́ n kọ́kọ́ gbé fọ́nrán àkọ́kọ́ ń wọlé ná láti fi rán ẹ̀yin èèyàn wa létí gbogbo àwọn ìran tí wòlíì yẹn tó rí sí Peller nígbà yẹn lọ́hùn ẹ má yí kó ń bẹ̀ Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà mò ń bọ̀ náà. ṣe rí ọmọ tó ń pè ní Peller yìí tó wà ní TikTok ẹ mọ̀ dáadáa ṣe rí níwájú ọlọ́wà tẹ̀yàn Olúwa fi hàn pé bọ́ọ̀ bá pray kán dẹ̀ pé ọmọ yẹn jòkó kí wọ́n rẹ tètè kan bá sọ̀rọ̀ lójijì lẹ́ẹ̀kan gbọ́ ní pé ọmọ yẹn l'accident ṣe wá rí accident tí mo rí it is an intentional act fẹ́ni pé nǹkan téèyàn mọ̀ọ́mọ̀ ṣe eré àwàdà eré tó di òótọ́ ọmọ lọ́wọ́ ni ó dẹ̀ máa lágbára gan gbà tó bá máa ṣẹlẹ̀ ní December ló máa ṣẹlẹ̀ mo fọlọ́ọ̀ múra ẹ̀kọ́ déètì ní ilẹ̀ today is 23 of November ẹ̀kọ́ déètì ilẹ̀ by December you hear the news ṣe mọ̀ pé ní Nàìjíríà bí wòlíì bá sọ̀rọ̀ kàkà tó yẹ ká fèsì message a máa ṣépè a máa sọ̀rọ̀ sí messenger but èmi ò kíyà tó bá máa fi di December you hear the news now ṣe wá rè tó máa ṣẹlẹ̀ ní December yẹn ó kéré gan o the one that will happen in February accident méjì ni first one. Thank you. I'm going to kill myself. What will happen in December tó máa fi di February èyí tó máa ṣẹlẹ̀ February àpúta ṣe wá rí ti February yẹn kò ní pẹ̀mí ẹ̀ o ṣùgbọ́n ó lè sọdá láàbò ara now ó nídìí kan pé ọmọ ìjòkó kan bá sọ̀rọ̀ ó dẹ̀ jẹ́ àdúrà nìkan máa gbàdúrà fún bọ̀ ṣe mọ̀ pé bọ́pọ̀pọ̀ ọwọ́ ọmọdé bá ti kan ogbó ó ní irú èèyàn tó lè bá sọ̀rọ̀ bọ́wọ́ ọmọdé bá kan àgbà ọjọ́ tọ́wọ́ ọmọdé bá ti kan àgbà ọjọ́ ìlọmọdé yẹn á gbàgbọ́ wípé òun ti di àgbà now irú ẹni bẹ́ẹ̀ ó ṣòro láti bá wí fídíò yìí báyìí sì tó bá tún máa gbó bára báyìí táwọn yẹn bá tún máa rí oríṣiríṣi orúkọ lọ́n tún máa pè mí èmi ò dẹ̀ kí ẹ̀ ẹlòmíràn sọ pé irọ́ ni kì í rí ìran gidi síyàn ṣe béèyàn tán bá rí ìran aburú sí torí pé kó lè ṣàtúnṣe kó lè pray kó tẹ̀lé gbé ìgbésẹ̀ kó lè múra kó lè mọ ohun tó máa ṣe kí ìran má bàa ṣẹ ni ọtí Nàìjíríà ò rí bẹ́ẹ̀ kàkà tó yẹ kán fèsì message wọn máa gbé messenger ṣépè wọn máa attack messenger bó bá dẹ̀ wọ̀nyí náà kẹ má gbọ́ ìpè tó bá dẹ̀ wọn àwọn èèyàn kan ṣe fún mi ó tiẹ̀ ti wá mọ́ mi lára náà. Tested and trusted kí mò ń sọ̀rọ̀ ń pa ẹ̀ capable tẹ́ bá ń gbọ́ ikú kí n pa kíre àrùn kì í ṣe kínu àwọn méjèèjì la pàdé pẹ̀lú capable tajà akílà ń gbó akílà òde òjìyàn kan bàbá mi pé kíre wọn lọmọkùnrin tí ò bá lè tẹ àtẹ̀kànlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n capable ni o ṣẹ̀kan sùn 1 minute man 2 minute man kò sí yẹn mọ́ capable lè tí a fi ewé àti egbò ṣe capable anáyàn pa ẹ̀rọ àbá obìnrin yẹn kò dẹ̀ sí side effect kankan ewé àti egbò la fi ṣe capable by the way ó yà kó di capable gbà kan jẹ́. èwo ni ká ṣe kan kó dẹnu kọlẹ̀ ká má lè jìn dáadáa kóbìnrin kígbe lábẹ́ ẹni ká má ti gùnkè ká ti dà ọ̀nà àbáyọ ti dé o capable natural herbal remedy ló lè ṣe gbẹlura kó o dẹṣin gbẹmu kóbìnrin ó máa bẹ̀ kó ti tó tún wá tán síbẹ̀ o ìwọ tààtọ̀ ẹ ò lè dánmọ́ ìyẹn low sperm count ìwọ tó ní erectile dysfunction kó o bẹ̀rẹ̀ kó má lè nàró capable natural herbal remedy ló kápá ẹ̀ capable natural herbal remedy jẹ́ oògùn tá a fi ewé àtegbò ṣe tí a ṣe àkójọ ẹ̀ níbi tó mọ́ tónítóní àwọn tó mọ̀ nípa ewé àtegbò ló pákéjì ẹ̀ ó yá pé nọ́mbà yìí láti họ́dà capable natural herbal remedy tiẹ̀ 0906-866-4147 lẹ́ẹ̀kan sí 0906-866-4147 ó yá gbé capable lura kẹ́ni ẹlẹ́ni má bàa gbàṣẹ ẹ ṣe capable natural herbal remedy ló lè mú ẹ capable. ẹ tún káàbọ̀ padà ẹ̀yin èèyàn mi mo lérò pé ẹ ti gbọ́rọ̀ lẹ́nu wòlíì yẹn ẹ̀yin náà ti rí i pé ọ̀rọ̀ yẹn ó lágbára kò kí ń ṣe nǹkan rí rárá ǹjẹ́ jẹ́ mọ̀ pé
ìran wòlíì yẹn ní 23rd of December ó padà wá sí ìmúṣẹ láyé Peller. Ìgbà yẹn la fi rí Peller fọ́nrán Peller lẹ́wọ̀n sàlẹ̀ yẹn. Ẹ wo bí Peller ṣe ń ṣe live streaming lọ́wọ́ tó bẹ̀rẹ̀ sí òun àti Javis àbí nǹkan arábìnrin tí ń ṣe bí róbọ̀tì òun ni wọ́n jọ wọ̀ yá àjà àmọ́ nǹkan tó wáyé láàrin àwọn méjèèjì ló bẹ̀rẹ̀ sí ń bínú pé Javis ti fòun lẹ̀ o òun ni kò fẹ́ òun mọ́ o igbá kan o àwo kan o ó lóun ó para òun ni ó sì wàrà ẹ̀ tó fẹ́ lọ kó sínú kànáà gbogbo mu mọ́tò wo iyebíye ẹ wo bí gbogbo mu mọ́tò bó ṣe rún jégéjégé tó rún wómúwómú látàrí pé obìnrin fi ọ́ lẹ̀ àìmọye àwọn obìnrin tó fẹ́ kún torí Peller àti oríṣiríṣi àwọn occasions tí Peller máa lọ sí show kan táwọn obìnrin kan fẹ́ máa kiss ẹ̀ tí wọ́n fẹ́ hug ẹ̀ ìwọ tó ti náwó láwọn ti ní mọ́tò ó ti ní gbogbo nǹkan àwọn obìnrin máa tẹ̀lé ẹni naturally ṣé dandan ni kò fẹ́ Javis ni ẹ wò wòlíì tó ti jáde o ẹ̀yin èèyàn bẹ́ẹ̀ ni ó jáde síta tó tún wá kí Peller ń lọ wípé ó bẹ́tà fún Peller kó má wulẹ̀ wa mọ́tò ara throughout gbogbo February yìí ó ní pé torí pé kí ni ó ní accident tí Peller máa ní February yìí kò ní pa Peller o àmọ́ ó ṣeé ṣe kó sọ́dà láàbò ara lágbára Ọlọ́run bá Èdùmàrè Peller ò ní dá láàbò ara o ẹ bá ń ṣàmì àdúrà kẹsì bá ń gbẹ́tọ̀ àdúrà mi ẹ jẹ́ darapọ̀ lábala àrùsí kẹ́ wá mi comment kẹ́ máa like kẹ́ wá máa bá ń pín fọ́nrán káàkiri gbogbo ẹ̀yin fáǹsì Peller gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ fojú sunkún Peller tẹ́ ẹ fẹ́ kí Peller dá láàbò ara ẹ tètè máa pín fọ́nrán káàkiri báyìí ẹ máa share lógúnlógún ẹ máa share lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ jẹ́ kó kan Peller lára níbi tó bá wà torí pé kí ni Wooli Omomuyiwq Akogun wọ́n tún ti jáde wá sọ̀rọ̀ o bẹ́ẹ̀ sì ni kókókó báyìí là ń rán fún adití o wọ́n gbúdọ̀ máa tẹ̀ mọ́ Peller létí kétì rẹ̀ má di torí ajá tó bá fẹ́ sọnù kò kí ń gbọ́ fèrè ọlọ́dẹ o ẹ̀yin èèyàn ẹ má jẹ́ ń dènà pẹnu ẹ jẹ́ ń gbé fọ́nrán Wooli Akogun wọlé kẹ wá gbọ́ wìnrìnwìnrìn bàbá yìí ń jábọ́ bẹ́ẹ̀ ni wọ́n rí bọ̀rọ̀ wọ́n sì tún fi àdúà wọ́n tún fi ran Peller wọ́n tún fi ran Peller lọ́wọ́ ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù Wooli Akogun ẹ bá ń gbóhùn sókè. Ìwọ Sátidé. èwo ni kójú ṣàdédé máa ṣomi tàbí kójú ó máa ṣú ohun tó dáa kọ́ ni kójú ṣàdédé máa ṣe pin kọ́mọdé máa lògò kó tó ríran láì lọ patí ọ̀nà àbáyọ ti dé o Vista Natural Eye Antioxidant Capsule ti dé láti kojú àìsàn yòówù tó lè máa bọ́ ọ fínra kójú ó máa ṣomi bàìbàì tàbí kójú ó máa ṣe pin kì í ṣe ohun tó dára rárá Vista ló lè kojú ẹ òpin ti dé bá cataract glaucoma blurry vision tàbí terry eyes Vista capsule jẹ́ oògùn tá a fi ewé àti egbò ṣe àwọn dókítà sì ti fi òǹtẹ̀ lù òpin ti dé bá àìlèka bíbélì tàbí kúránù kákàwé díẹ̀ kójú ó máa ṣe pin tàbí kó bẹ̀rẹ̀ sí ní wò bàìbàì yálà o ní àrùn ojú ni tàbí o ò ní o lè lo Vista capsule láti sọ rárá sí àrùn ojú tó fẹ́ máa juwọ́ sí ọ tọmọdé tàgbà sì ni Vista capsule wà fún láti order fún Vista capsule ó yá pé nọ́mbà yìí 09038067022 lẹ́ẹ̀kan sí 09038067022 àwọn alágbàtà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà Vista Natural Eye Antioxidant Capsule ọ̀gá fún gbogbo àìsàn ojú. Orúkọ mi ni Wooli Omomuyiwq Akogun, olùdarí àti olùdásílẹ̀ ìjọ God City tó wà ní ìpínlẹ̀ Èkìtì ní orílẹ̀-èdè Nàìjíríà. Mo fẹ́ fi àkókò yẹn ránṣẹ́ sí ọ̀dọ́mọkùnrin kan náà àwọn ìràwọ̀ orílẹ̀-èdè tí Ọlọ́run gbà fún tó ń lo ìràwọ̀ lọ́wọ́, Hamzat Habib, tí àwọn èèyàn ń pè ní Peller lórí TikTok. Peller, I want to talk to you. If you remembered, about a few months ago in the month of November, I received a word of prophecy for you about the case of an accident. That the accident will happen in the month of December and also the month of February. Peller, this is the month of February. The month of December has happened past. Oṣù February la wà yìí. Èmi mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa sọ pé irọ́ ni Wooli Akogun pa. Má dá Wooli lóhùn kí ni Wooli ń ṣe. Ìwé Hosea, the book of Hosea chapter 12 verse 13 said something. He said, by the hand of the prophet, God brought out Israelites. And by the hand of the prophet, he preserved them. Sórí ó yẹ Ọlọ́run tó dá Wooli sáyé, ó dẹ̀ yẹ Ọlọ́run tó rán Wooli sí àwọn èèyàn. Tó bá ń gbọ́ gbégbé tó bá ti bá wọn gbé, wọ́n ń gbé bọ̀ nílé ẹ̀. The message I sent to you caused a whole lot of chaos. That a lot of people call me different names. Some people call me doomed prophet. In fact,
One of our brother who is a gospel artist, Alayo singer, while he was addressing the public on the death of Omijiojume, he cited me as a case study of a doomed prophet. However, he never mentioned my name. Ṣùgbọ́n tí òwe bá jọ òwe ẹni, olówe mú òwe ara. Ó sọ nínú ọ̀rọ̀ ẹ̀, he said and I quote, káwọn wòlíì kan máa jíṣẹ́ fún àwọn celebrity wọn mọ́ pé bí wòlíì kan ṣe lọ sọ̀rọ̀ fún ọmọ tó ń pè ní Peller tó sọ̀rọ̀ tó fún ọmọ yẹn ní message tọmọ yẹn fẹ́ lọ para ẹ̀ dànù. Ẹlòmíì náà tó ti ń sọ̀rọ̀ wòlíì míì ó kó àfọ̀ṣẹ lọ́wọ́. Àná ọ̀dà bí mi nínú ní orí rò torí pé ojú làgbà ń yá àgbà kì í yá ni. Bí ó ṣe yé mọ́ òun ló ṣe sọmọ yìí. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yẹn máa sọ fún ẹ pé kó ignore message kó má rí rò pé ebi ló ń pa wọ́n, ebi ò pa Wòlíì Akogun. To the glory of God, I have more than 2,000 members every Sunday in my church. Bí ebi bá ń pa mí, bí èèyàn 2,000 bá bọ́ mi, màá yó. And now listen, bí message bá jáde sí anybody, if God gave message to anybody, whether positive or negative, there are 3 factors that can determine the accomplishment of that prophecy. 3 factors that will determine bóyá àsọtẹ́lẹ̀ ni á ṣẹ tàbí kò ní ṣẹ. Number 1 factor is God who gave out the message. Number 2 factor is the prophet whom God has sent to dish out the message. The number 3 factor is the person whom God sent. And it's the person who owns the message. Now, if there is any message given to you, there are 3 factors. These 3 factors will determine if the message will come to pass or not. Meaning that God has his own role to play. He has played his own role by sending a prophet to you. The prophet has played his own role by delivering the message to you. Now you need to play your own role in order to do whatever is needed to be done. Peller, I am not interested in your death, neither is the body of Christ interested in your downfall. Nítorí má jìyà àṣeyá má jìyà lọ́fà. Ìdí tí mo ṣe ń sọ̀rọ̀ yìí ni wípé àwọn tó bá sọ fún ẹ pé kó má dáhùn, rántí pé tí wàhálà bá délẹ̀ tí ọ̀rọ̀ ẹ bá ṣẹlẹ̀, àwọn náà ni ó kọ́kọ́ gbé fídíò prophecy yẹn jáde. Àwọn lákọ́kọ́ fi yẹ trend lórí péèjì wọn. Àwọn kan yìí náà ni ó lọ gbé máìkì sí ẹnu ìyá ẹ pé màmá ohun tó ṣẹlẹ̀ sọmọ yìí báwo lè ṣe rí sí. Má ṣàfojúrí sí ọ̀rọ̀ Ọlọ́run. Tó bá ń gbọ́ gbégbé báwọn gbé kán má bá gbé ka ẹ mọ́lẹ̀. Peller, wá mo fẹ́ gbà ẹ nímọ̀. Ìmọ̀ràn tí mo fẹ́ gbà ẹ ni pé Ọlọ́run bá ràn ẹ́ lọ́wọ́ throughout this month of February. Má drive. Get a driver for yourself. Get a driver for yourself. Àwọn family ẹ, àwọn ẹbí ẹ, ẹ̀gbọ́n, ìyá àti bàbá ẹ pé ẹ bá sọ̀rọ̀ nínú ìfẹ́ Ọlọ́run. Èmi náà Wòlíì Omomuyiwq Akogun. I am praying with you. The church of God is praying for you. The body of Christ is praying for you. We never pray that any evil thing should happen to you, but you have a role to play. This is February. Wobisa, àwọn Yorùbá máa ń pè di ọ̀rọ̀ kan. Wọ́n ní ogun àìgbọ́tẹ́lẹ̀ kì í ja arọ. Ìyẹn àrò tó bá ṣe kíni tó bá gbọ́n. Peller jẹ́ ń gbàdúrà fún ẹ kó ayé ò ní kọ ẹlẹ́sẹ̀. Bí àrígiṣẹ́gi bá wọgbó, àrígiṣẹ́gi dénú gbó, ó fi ọwọ́ ara rẹ̀ gégi. Ìgbà tó gégi tán, ó fi ọwọ́ ara rẹ̀ dí. Ó ń wẹ́ni tó fẹ́ bá òun gbé kò rẹ́ni bá gbé. Ó sì fi ọwọ́ ara rẹ̀ ògbélérí. Gbogbo ẹni bá gégi ọ̀ràn nítorí ẹ lórúkọ Jésù àforí ara rẹ̀ gbé. Nítorí Olúwa fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́ ló ṣe máa ránṣẹ́ sí èèyàn. Ọlọ́run nífẹ̀ẹ́ ló ṣe ránṣẹ́ sí ẹ. O ò ní kúkú ọ̀wọ̀wọ̀, o ò ní kúkú àjọkú. Ìran bí ò ní ṣẹlẹ̀ sí ẹ. Wo bí sà t'Olúwa bá sọ pé nǹkan báyìí máa ṣẹlẹ̀ sí ẹ, tí wòlíì bá dẹ̀ sọ. Wo bí ìyẹn kọ́ ló máa guarantee mi pé wòlíì ni mí. That is not what will qualify me to be a prophet, because I have said it and it happened. I am saying it now torí pé kò lè gbọ́. Kí adé tí bá lè gbọ́ràn wọ́n ṣe ń sọ létí ọmọ ẹ. Peller, mo nawọ́ sí ẹ, ẹni bá nawọ́ ikú sí ẹ lórúkọ Jésù ńlá kú. Ìwé Sáàmù sọ pé wọ́n wá kòtò sílẹ̀ fún ọkàn mi. Ó ní àwọn fúnra wọn ló kó sí. Ó ní wọ́n dẹ àwọn sílẹ̀, àwọn wọ́n sì wọ́n ti kára wọn. Gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn, wọ́n bí nínú obìnrin ni, wọ́n fa gbẹgbẹ jáde ni. Mo pa ní àṣẹ, wọ́n klóònù ẹ̀ ní róbọ̀tù ni. Tó bá sọ pé ò ní rógolù, tó bá sọ pé wàá jábọ́ lójijì, lójú ẹ̀mí ẹ̀ wàá ṣàṣeyọrí. Àwọn ló máa jábọ́. Rántí wípé ipò tó wà ipò ẹlẹ́gẹ́ ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó sọ̀rọ̀ àǹdí ẹ̀, àwọn náà fẹ́ káwọn náà débẹ̀. Tí nìyẹn tó ṣe gbọ́dọ̀ ṣe jẹ́jẹ́, tó ṣe gbọ́dọ̀ gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu kó dẹ̀ sí Ọlọ́run. You have enemy within and enemies around. Wé Matthew 10 ló sọ pé ara ilé ẹni ń lọ ta ẹni. Enemies are waiting, they want you to fall. You be the one to give them the opportunity to mock you. I am saying this as a man of God, as a prophet, to advise you that we are praying for you. Nothing bad we have, but at the same time as we are praying for you, you have a role to play. People will tell you not to listen to this message, but please remember, ọwọ́ epo àyẹ̀bánilá wọn kì í bánilá tẹ̀jẹ̀ tó bá ti ṣẹlẹ̀ tán wọn tó ní kó má gbọ́. Àwọn náà ni ó tún padà wá ṣe kíni tí wọ́n tún padà wá sọ̀rọ̀. Èmi ò kí ẹ orúkọ tẹ́nibọ̀dì lè pè mí. Wòlíì ni mí, I'm a global prophet. Ọlọ́run ti gbé mi ìdó sì rán mi sí àwọn èèyàn káàkiri. Ẹni tí n bá tún ríran sí, máa tún jáde sí gbangba, máa tún wá sọ. Doesn't matter what anybody can say. Àyàfi ẹni tí n bá ní one-on-one relationship with. Tí n bá ti ní one-on-one relationship with you, I will come out and say it. Tí n bá dẹ̀ wá sọ, wò mí dáadáa. Tí n bá ti sọ ohun tó Olúwa bá ní kó lọ ṣe. Peller, remain blessed. I am Prophet Dr. Omomuyiwq Akogun. Ẹ bá mi share fídíò yìí. Ẹ pín fídíò yìí. Kó dé gbogbo tó yẹ kó dé. Kó dé ọ̀dọ̀ Peller. God bless you. Tó ẹ̀yin èèyàn mi àníri jù báyìí lọ́lọ́ ilé tí a mú wá fún yín sáà yìí. Bó lẹ ṣe rí sí? Abẹ́rẹ́ pé wòlíì ti ṣe ẹ̀tọ́ tiwọn. Wọ́n ti ṣe nǹkan tí wọ́n ní láti ṣe lórí ọ̀rọ̀ Oni Peller Adé kò ṣe Peller. Kò kí ń ṣe Peller nìkan lọ́lọ́run rán wòlíì sí o. Ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn káàkiri
ni wọ́n ti ríran sí àwọn tí wọ́n sì tún ríran sí náà sì wà ńlẹ̀ tí wọ́n tẹ̀ tí ì rí gan tọ́lọ́run tí ì fi hàn wọ́n àmọ́ alátúnṣe Peller ló yẹ kó tètè mọ àtúnṣe ara ẹ̀ àdéhùn jù báyìí lọ lórí ilé tí a mú wá fún yín ní wákàtí ọ̀wọ̀ yìí bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá náà lẹ́ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn lórí Facebook Àdàbà TV là ń jẹ́ ń bẹ̀ lórí TikTok Àdàbà TV náà ni lórí Instagram ńkọ́ Àdàbà TV ní bábánbárì ẹ̀ lórí YouTube Àdàbà TV ní o ẹyẹ méjì ò kí ń jàṣà Àdàbà ọ̀nà ni à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹ lé gbéra ńlẹ̀ Àdàbà àtúntì fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. gbogbo ojú tó ń wò mí yálà láti ilẹ̀ Yorùbá títí tó fi dé òkè òkun ni ìwọ tí o rò pé ó ti tán jẹ́ n sọ fún ọ o má fi ìrònú para ẹ torí wípé ewé ń jẹ́ ewé wà egbò wà fún àwọn tí Elédùmarè kò lé lọ́wọ́ tó sì mọ lílo ẹ̀ ewé àtegbò ó ń jẹ́ bíi tàtijọ́ o yálà ìwọ tó jẹ́ wípé diabetes ló ń dẹ̀ ọ́ láàmú ni ó ń wọ́mọ ni ó kù díẹ̀ káàtó àbí àrùn àgànná mental problem ló bá ní ló ń dẹ̀ ọ́ láàmú ewé àtegbò wà o bí àwọn baba ńlá baba wa ṣe ń lò láyé àtijọ́ ó wà bẹ́ẹ̀ ìwọ tó jẹ́ wípé àtọ̀ ṣúgà ló ń dà ọ́ láàmú ni ó ń ṣiṣẹ́ ó ń jẹ̀jẹ̀ ìlérí ni tó o bá ti ní ìgbàgbọ́ wípé tó o bá ti lò ó ti rí bẹ́ẹ̀ Elédùmarè kó lé àwọn kan lọ́wọ́ o bí mo ṣe jogún ẹ̀ lọ́wọ́ baba ńlá baba tó bí mi lọ́mọ lágbá Elédùmarè tí mo bá lò fún ẹ Elédùmarè á jẹ́ kó jẹ́ fún ọ o á jẹ́ kó jẹ́ fún gbogbo ojú tó ń wò mí lé ìwọ tó wá jẹ́ wípé ó ń ṣiṣẹ́ ó ń jẹ̀jẹ̀ ìlérí ni ó ń ṣe ó ń kù díẹ̀ káàtó ni ó ti dópin látòní lọ kàn sí mi ẹ pè nọ́mbà mi +234 81 32 57 33 88 081 32 57 33 88 lágbára Elédùmarè ilé ayé mi àti ẹkùn ni ó wà bákan náà mọ́ ó dàbọ̀.